Boro Aboisa. Ògbó atọ́ àsúré ìwòrò fún. Ààfin Àràbà ilẹ̀ Ìbàdàn, ìwé àgbà oyè Ifálérè Ọ̀dẹ́gbèmí Ọmọdébọ́lá la wà yìí, tí wọ́n jẹ́ òǹkọ̀wé fún ìwé mímọ́ Ifá ẹ̀sìn àkọ́dá elédùmarè, léyìí tí gbogbo wa ń ṣe àfẹ́rí rẹ̀ tí a ò rí rà mọ́ ní ìlú lórí ayélujára káàkiri gbogbo àgbáyé, táwọn èèyàn wá sì ń béèrè ńlá mú láwa ní káwò pé ká bá wọn láti béèrè wípé kí ló ń ṣe okùnfà àti wípé ibo láti rí àti wípé ìgbà wo gan ni wọ́n ṣe kíni níwé yóò jẹ́ ìṣetán láti fojú rí, láti kà, láti rà fún àwa ènìyàn tí à ń béèrè rẹ̀. Bọ́lbọ́ ìsà. Ògbó atọ́ àsúré ìwòrò fún Olódùmarè wà pẹ̀lú wa. Bí wọ́n ṣe ń bi yín léèrè bẹ́ẹ̀ ni wọ́n ń bi èmi náà léèrè. Ojoojúmọ́ ni mò ń gba ìpè. Ṣùgbọ́n ṣe rí tí ẹ̀dá bá ti kọ̀wé yóò tún máa jókòó, yóò tún máa gba ọ̀pọ̀lọpọ̀ ọmọ, èyí ó tún fẹ́ máa ṣe àwọn àfikún ohun tuntun. Kì í ṣe pé Ifá tá kọ́ bẹ́ẹ̀ ó lé àbò yí padà, ṣùgbọ́n àwọn àfikún ohun tuntun tí ó tún tan ìmọ́lẹ̀ ó ti kún tuntun yìí. Ìyún ló wá fa ìdádúró díẹ̀ tó fi pẹ́. Àkọ̀dẹ́mì náà lọ́rùn, àwọn distributor ń béèrè, àwọn tó fẹ́ rà ń béèrè, ṣùgbọ́n lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ọba tó dáyé àtọ̀run ní oṣù karùn-ún láwà yìí yóò parí títí ìparí oṣù karùn-ún ní June, gbogbo ayé ní òrìrà tí ó jẹ́ oṣù kẹfà, gbogbo àwọn tí ń béèrè wọ̀nyí ni wọ́n ó rírà. Ọ̀rọ̀ látẹnu òǹkọ̀wé mímọ́ yìí Ifá ẹ̀sìn àkọ́dá elédùmarè, léyìí tí ẹ fi ṣe ìlérí fún wa bẹ́ẹ̀, torí wípé àwọn èèyàn wá pè wá kí ló dé, ẹlòmíì tí ẹ ti fẹ́ máa búùkù gan lẹ́yìn sọ fún pé jẹ́ kí n tó fẹ́ rà ó sí kí ni nílé ìbò l'Amẹ́ríkà ní káàkiri àgbáláyé, ọba tó ní wá yóò dó tiwa. Ǹjẹ́ ní gbèdéke ń tẹ́ pé tí a lè máa rẹ́dì lẹ̀ pé tí wọ́n ìbá jáde tẹ̀ bọ̀ àfojúsùn yìí? Àfojúsùn mi ń tà àtàkẹ́yìn tẹ́ ìbá gbàgbé ẹgbẹ̀rún 25,000 ni. A ń gbàdúrà wípé kọ́mọ́ jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣèwúre rẹ̀ wípé kọ́mọ́ jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n owó tó bá jáde ní ọjà àmọ́ gbèdéke, ìdí ilé sọ gbèdéke báyìí, ṣùgbọ́n nínú oṣù kẹfà lágbára lọ́wọ́ ọba tó dá yàtọ̀ aṣọ gbèdéke. Fún àwọn tó máa fẹ́ béèrè náà, fún àwọn bóyá ìwé ìjáde ni àti pé wọ́n tó fẹ́ ní ọ̀rọ̀ míì àbí ìrànlọ́wọ́ kan sí kejì lórí ìwé mímọ́ yìí, gẹ́gẹ́ bí àwọn bí wọ́n ti mọ ìgbádùn àti oore ọ̀fẹ́ tí ń bẹ níbẹ̀, ẹ bá fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè fi. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 070 34 20 83 81. Lẹ́ẹ̀kan sí sà. 070 34 20 83 81. Ẹ̀lẹ́bọ̀rọ̀. Ògbó atọ́ àsúré ìwòrò fún.